Sangbafo Adaba Sioni tú àṣírí ńlá tó wà nínú ọ̀rọ̀ tí ọkọ olóògbé Morenikeji Egbin Orun sọ nípa ìgbéyàwó àti ìbáṣepọ̀ àwọn méjèèjì. Tẹ́ bá rántí pé nínú àlàyé tí ọkọ olóògbé ọ̀hún ṣe ní kété tí wọ́n ṣe ìsìnkú olóògbé ọ̀hún tán tó ti ṣàlàyé pé àwọn méjèèjì gan ṣì wà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pẹ̀lú pé àwọn ti separate tipẹ́. Ó tó sì tún jẹ́ ká mọ̀ wípé nínú oṣù kínní ọdún yìí ìyẹn ní January pé Egbin Orun gan gbìyànjú láti kó àwọn properties ẹ̀ kọ̀ọ̀kan léun lọ́wọ́ àmọ́ tóun kọ̀ láti gbà á lọ́wọ́ ẹ̀. Kí wá ní àwọn àṣírí tí Adaba Sioni tú nípa ọ̀rọ̀ tí ọkọ olóògbé ọ̀hún sọ kalẹ̀ yìí? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ tún káàbọ̀ sí ìkànnì DigiNaija Television. Ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ̀sì máa bá mi share ẹ̀ sí gbogbo orí ayélujára. Adaba Sioni ni ó ṣeé ṣe kó jẹ́ owú jíjẹ ni wọ́n fi rán Egbin Orun lọ sọ́run àpàpàǹdodo. Ọ̀rọ̀ màrè o. Kí ni nǹkan tó lè fa ìpínyà láàrin ọkọ àti ìyàwó tẹ́ à lè dáríjìra wa? Débi wípé ọjọ́ tí January tí máa yí sọ wípé Egbin Orun wá sí ilé òun ní Ìkọ̀tún yẹn, Egbin Orun fún máa yí ní kọ́kọ́rọ́ mọ́tò tiẹ̀ pé káwọn fi lọ. Ó mọ̀ máa yí yarí pé ànírárásẹ̀ mọ́tò tòun tí ó wà òkè yẹn làwọn máa gbé kúrò níbí báyìí. Lọ́jọ́ yẹn lọ́hùn dẹ̀rẹ̀ Egbin Orun gẹ́gẹ́ bí obìnrin tó nírẹ̀lẹ̀ ó tẹ̀lé ọkọ ẹ̀ náà nínú mọ́tò lọ́dọ̀ọ̀dọ̀ yẹn. Bàbá yẹn sọ wípé ìtìjú àti ìkọ́ burúkú ni fún ọkọ yẹn láti wọ inú mọ́tò Egbin Orun. Ẹ gbọ́, á jẹ́ pé ìlara lẹ fi pa ọmọlọ́mọ. Ẹ̀gbọ́n ẹ̀yin ìjà lè pe lè ní ìlara bí? Kí lè ròǹgbà tí yín ẹ máa sọ sí comment. Egbin Orun gẹ́gẹ́ bí obìnrin ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ló fi wò pé jẹ́ kí n kó àwọn ọmọ lọ máa kí. Èló ni bàbá ná lórí ọmọ ẹ máa ká tọra wa tó bá dójú ṣúṣú fúrọ́málà. Ṣọ́bìnrin tó ti sanwó skúl àwọn ọmọ ẹ̀ tó bá fi parí ṣé wọ́n mọ ohun ẹ̀ tó san ni? Bàbá ẹ má bínú sáà o. Egbin Orun gbé mọ́tò wá sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ ní ṣọ́ọ̀ṣì, mọ́tò tó fáìn jíìpù bọ̀gìnì. Ókè bàbá ọkọ mi rẹ́gbẹ́ ọkọ rẹ̀ jẹ́ ká drive jáde kọ. Eléyìí sọ wípé àní rárá sẹ̀ mọ́tò tóun ṣẹ̀ṣẹ̀ rà, mọ́tò tóun rà, mọ́tò àbí bàbá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo mọ́tò. Alàgbà ẹ má máa ṣe ìlara ìyàwó, ẹ má máa ṣe ìlara ẹnìkẹ́ni, ẹ má máa ṣe ìlara àwọn tó fún wọn ní. Ó ṣe ní pé ẹni tó máa ràn yín lọ́wọ́ lẹ̀ ń ṣe ìlara tó bá ti kú olùrànlọ́wọ́ yín ti kú nìyẹn. Bàbá yìí was now saying pé ó wá sọ́dọ̀ òun ní January tó wá síbẹ̀ náà ayọ̀ kí lóbìnrin yẹn rí. Ṣé ẹni tó fún ẹ ní kọ́kọ́ kẹ́ káwọ mọ́tò ká gbé mọ́tò tí o kọ̀ tó jẹ́ kẹ́ gbé mọ́tò títí ẹ̀ tí driver Egbin Orun wá ń tẹ̀lé yín lẹ́yìn? Irú èrò wo ló fẹ́ kó wà ní ọkàn ìyàwó yẹn? A máa rò pé ṣọkọ lè lè ṣá kẹrẹkẹrẹkẹrẹ láàrin ìgbà wo Egbin Orun wá kú láàrin oṣù mélòó? Egbin Orun wá kú sí àwa ní nǹkan tó pàgbọ́n àti ìmọ̀. Ìwọ tó dẹ̀ ń pé ẹbí ọkọ yìí tó ní oṣù ń dúró yìí ó ní wọ́n ti fẹ́ sin látijọ́ Saturday wọ́n lórí kọ́ máa sin ìgbẹ́ dáadáa gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tó fẹ́ ṣe mi ò rò pé yẹ kí òkú yẹn ti wọlẹ̀ by this time. Kálípò fẹ́ ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì lóòótọ́ ni mi ò rò pé yẹ kí wọ́n ti sin Egbin Orun by this time. Ẹni tó ní ṣọ́ọ̀ṣì tó àpò agbọ́dọ̀ ṣe wékìpìn agbọ́dọ̀ ṣe báyìí agbọ́dọ̀ ṣe báyìí ẹ wọ́n sáré sí ní kíákíá bẹ́ẹ̀ yẹn ẹ wá ní kó máa ká àwa kan lára ó máa ká àwa kan lára máa sọ̀rọ̀ náà. Tábà wá ti ń sọ̀rọ̀ yẹn explanation tẹ́ bá lè give ní kẹ́ give tẹ́ bá rọ̀rọ̀ sọ ẹ dákẹ́ ẹ kàn máa ẹ má tú àṣírí ara yín síta. Because ṣé ìfẹ́ ló máa ní oníṣíyàwó ẹ ló dẹ̀ ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn fún? Obìnrin yẹn ń lo ìfẹ́ dójú ikú ni. Ó gbẹ́kẹ̀lé èyí tí ò jẹ́ ó gbẹ́kẹ̀lé.
irú bàbá tó ń ṣe wàásù yẹn sọ fún mi láàárọ̀, bàbá idiot yẹn ó sọ fún mi wípé tèmi náà tí obìnrin bẹ́ẹ̀ bá gbé mọ́tò wá tèmi náà bá wọ̀ á jẹ́ pé mi ọmọ àlè kí ni kan ní bàbá orí ti burú sà. tí n bá fẹ́ ìyàwó tíyàwó mi bímọ fún mi tíyàwó mi bá lówó jù mí lọ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. ìyàwó ẹ tó lówó jù ẹ lọ tó fi ń tọ́jú àwọn ọmọ ẹ tí wọn náà dẹ̀ ń ṣiṣẹ́ tó ń tiraka tó ń gbàdúrà ẹjọ́ níní ṣùgbọ́n wọn tó bá níbẹ̀ kìnìkan kọ́ ò lè ní torí òun ṣe lára ẹ tó ní. For you now àbúrò tó sáré gbé òkú ẹ̀gbọ́n ẹ tó lọ sáré lọ sí ṣé àwọn àfáà lọ sí òkú yẹn ni ṣèbá àwọn àfáà lọ bá sì kú ní kíákíá àwọn mùsùlùmí ṣé àwọn àfáà ni wọ́n sí òkú tẹ́ sáré sí yẹn ní kíákíá ni torí pé mo fẹ́ dákẹ́ ẹ̀bùn tán ẹgbẹ́ kí ló máa bí mi wọ́n bẹ̀ sí ní pè mí wọ́n bẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi. mélòó bí Egbin Orun jẹ́ já ọmọ ọjọ́ bàbá yẹn nígbà tí Egbin Orun sì ń lọ ọjọ́ bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ pásítọ̀ olùṣọ́ àgùntàn lórí burúkú ẹ máa fẹ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ máa fi pòsíjọ́ pé mo jẹ́ ọmọ alàgbà mo jẹ́ kí nìkan máa dún àwọn ọmọ ọlọ́mọ lóyún rẹ̀ kì í ṣe tẹ́sí wọn kò wọ́n yẹ lẹ́ni tí ó yẹ kí wọ́n fẹ́ ṣùgbọ́n nítorí pé wọ́n di fọ́ọ̀sì irú situation yẹn wọ́n kàn máa gbẹ kádàrà at the end of the day máa wá padà báyé wọn jẹ́ Ọlọ́run ò báyé Egbin Orun jẹ́ nì because now ẹni pé ṣọ́ọ̀ṣì yìí Egbin Orun wà kó tó lọ ní títí ẹ̀ ó wá ṣe kí ó àbí now support wo lẹ́yìn fún Egbin Orun fún ministry yẹn ìjẹ́ ìwọ ọkọ gan tó fún ìyàwó ẹ ní support fún ministry ẹ̀ torí ẹ̀ tí ọkọ bá lóhùn nípè tí ìyàwó lóhùn nípè nígbà míì ó máa ń jẹ́ nǹkan tó lágbára tí ọkọ bá lóhùn ní ìpè tí ìyàwó náà ní òun ní ìpè ó máa ń jẹ́ nǹkan tó lágbára nígbà míì. You said you love your wife bẹ́ẹ̀ni àtìyàwó mi tàyẹ̀ ṣe wedding yìí tàyẹ̀ tí ì ṣe divorce yìí tó yẹ pé separation náà ló wà láàrin wa yìí màá wá gbọ́ pé ìyàwó mi kú Ọlọ́run ò ní jẹ́ ó kú o màá wá gbọ́ pé nǹkan ṣe ìbíyẹmí àwọn family ìbíyẹmí ọ̀rọ̀ àwọn sí màá wá gbọ́ lẹ́la pọ́ máa ti sìnyàwó ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ Ọlọ́run Olódùmarè ń gbọ́ torí pé nǹkan á ṣẹlẹ̀ náà. I still love my wife. Separation ló dé. Mo ti ń la ìlà kọjá báyìí. Kọ́lọ́ ọmọ ẹ̀ka kú síbẹ̀. Likewise Egbin Orun yá àti ọkọ ẹ̀ náà ẹni ẹ̀ ṣe divorce ẹni separation ni ẹ̀ẹ́dẹ̀ padà tóbi lójú ikú. Ikú wá dé ọwọ́ sá okay now ìwọ tó níwọ̀ Christian ni ẹ ṣé ìlànà Christian lẹ́bi síbẹ̀ yẹn báyìí. Bó bá yẹ ìfẹ́ ṣe o fẹ́ tó pé yes ìyàwó mi lóòótọ́ kí ni kan. Ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá tún ṣe lérò ẹ̀ sí lọ́kàn ara yín ẹ máa sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ like fídíò yìí ẹ fèrò yín sí comment kẹsì máa bá mi share ẹ kó máa lọ káàkiri orí ayélujára ẹ ṣeun tẹ́ ń wò mí ní gbogbo ìgbà.